afternoon, my people. Welcome back to my channel. This is your girl Mashola Just TV. Yeah, just tèmi wọ́n ní Queen Naomi wọ́n fún Mariam ní sort of her life o. Wọ́n ní wọ́n fún ní sort of her life nígbà tó sọ fún wọn pé Queen Naomi ó ti ní ìgbéraga jù, pé ìgbéraga ẹ̀ ti pọ̀ jù, pé kí ló ń ṣe Queen Naomi, pé kí ni big deal tí àwọn ìyàwó bá wà ní palace tí wọ́n ń gbéraga pé àwọn ò lè báyàn kọ́kọ́ gbé palace. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi, ẹ máa bá mi ká lọ. Wọ́n ní àǹtí Mariam wọ́n ló ń sọ pé Queen Naomi ti proud jù, pé wọ́n máa ń fẹ́ kí kábíyèsí máa bẹ àwọn, ipò ó máa ṣe bí ìgbà tó yẹ pé òun nìkan lóbìnrin, pé nítorí pé kábíyèsí lọ́ọ̀vẹ̀, ipò wa máa treat kábíyèsí, á máa fìfẹ́ yẹn á máa fi da kábíyèsí láàmú. Ó ní kí ni Queen Naomi gbójúlé tó fi jáde pé òun jẹ́ bride tó ń wẹ̀ tó máa fún un ní tó máa wọ gown fóun. Ó ní tí ò bá ń ṣe pé gbéraga náà, ó ní báwo ló ṣe máa jáde tó máa sọ Mariam ló ń sọ gbogbo èyí allegedly ni o Mariam ló ń sọ yìí, gbogbo nǹkan tá à ń sọ yìí alleged ni o. Okay, so ipe kí ló já mọ́ tó máa sọ̀rọ̀ báyẹn in public. Ó ní Queen Naomi bó ṣe lọ sórí Facebook nìyẹn tó lọ post divorce ó ní the second time ní ìsìn ó tún ti reject kábíyèsí publicly, ipe so kí ló jámọ́ kí ló wà fún, ipa ó kàn máa gbéraga all the time bí ìgbà tó yẹ pé òun nìkan lóbìnrin láyè. Ó ní báwọn èèyàn ṣe jáde sí nìyẹn, ipe kó gbẹnu ẹ̀ dákẹ́, ipe kí ló ń sọ, ipe rubbish ló ń sọ, ipe ìwọ tó yẹ pé o kọ́kọ́ sílé o wá fẹ́ kábíyèsí, pé ṣé ẹnu ẹ̀ ló yẹ kó ti máa sọ̀rọ̀, ṣó yẹ kó ọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀, pé kò yẹ kí ọ̀rọ̀ kọ́kọ́ wà lẹ́nu ẹ̀, kò tí ẹ yẹ kó sọ̀rọ̀ ẹ pé so kó dákẹ́ kó gbẹ́nu ẹ̀ dákẹ́, pé tí ẹ̀ gan worst ju Queen Naomi lọ, pé Queen Naomi ò kọ ọkọ náà, pé wọ́n bínú ni, pé so anybody dẹ̀ ló ní right láti bínú, pé tó bá jẹ́ ìwọ ni ọkùnrin ló fẹ́yàwó mẹ́fà lé ẹ tó jẹ́ pé kì í ṣe pé bóyá ẹ jà tó kọ́ bẹ̀rẹ̀ sí fẹ́yàwó pé kí ló fẹ́ sọ, pé ṣé inú ẹ máa dùn. So wọ́n sọ fún Mariam pé kó lọ wábi jókòó sí kó gbàgbé ọ̀rọ̀ Queen Naomi yìí, pé kó gbẹnu ẹ̀ dákẹ́, pé òun gangan ló kọ̀ sí gbogbo wàhálà Naomi yìí, pé kí ló dé tó yẹ pé kò fẹ́ rí Queen Naomi, kí ló dé tó yẹ pé every time ọ̀rọ̀ Queen Naomi ló máa ń fún ní headache, pé kí ló dé, pé kí ni Queen Naomi ṣe fún gangan tó fẹ́ parẹ́ lé lórí, pé so kó gbẹnu ẹ̀ dákẹ́ kó sọ nǹkan míì. Wọ́n ní àwọn èèyàn fún ní ọ̀rọ̀ gan o, pé kó gbẹnu ẹ̀ dákẹ́, pé kó dákẹ́, pé tó bá jẹ́ pé ó listen sí kábíyèsí ni tán kó ẹrù wọn tán lọ sí olórí quarters. Wọ́n ní nǹkan ò bá ti wọ̀ okay, everything gbogbo èèyàn inú everybody ò bá máa dùn ni. Wọ́n lòun náà ló lọ ń kọ́ àwọn olórí yẹn, ló ń kọ́ wọn ní kọ̀kúkọ wọn àtàwọn kingsmen yẹn náà ń ṣe meeting burúkú, náà ń ṣe náà ń plan coup. Wọ́n lòun àtàwọn kingsmen yẹn náà ń plan coup, pé kí ló dé ó wá gbẹ́nu ó sọ̀rọ̀ pé Queen Naomi ó ní ìgbéraga, ó ń disgrace the kábíyèsí in public, gbogbo disgrace tí wọ́n máa ń fún kábíyèsí in public nǹkan ṣebí kan ló ṣe lẹ́ni tó dúró síwájú kábíyèsí tó ń bá kábíyèsí sọ̀rọ̀ bí ìgbà tó ń bá ọmọ primary school sọ̀rọ̀. Ó tún tẹ̀síwájú, Mariam náà tún ni o, ó tún tẹ̀síwájú pé Queen Naomi máa ń ṣe bí angel tó jábọ́ látọ̀run. Ìwọ wàá ṣàánú wa, Ọlọ́run wàá ṣàánú wa, pé ṣe ni Queen Naomi máa ń ṣe bí angel tó jábọ́ látọ̀run, pé pride ẹ ti pọ̀ jù, pé gbéraga ẹ ti pọ̀ jù. Jẹ́ kí n sọ fún ẹ Mariam, gbọ́ ti tèmi, ṣé orí Queen Naomi kò ń ṣe ìgbéraga náà ni, ṣé ó ti yẹ kó ní ìgbéraga rárá, ó ò mọ Queen Naomi ni. Tó bá mọ Queen Naomi ò ní sọ pé ó ní ìgbéraga. Ṣé orí problem tó ní ni pé o hate Queen Naomi látọkùn ẹni. Okay, Queen Ronke ò ṣe feel bó ṣe ń feel, o hate Queen Naomi, so kò sí nǹkan tán lè sọ ń pa Queen Naomi tó máa right níwájú ẹ̀, so kó gbẹ́nu òṣì ẹ sàn kó dákẹ́ alásọdùn. Ó ní tó bá jẹ́ pé love ṣe erase ni, ó lóun ò bá ti erase love Queen Naomi kó ònà ayé kábíyèsí. Ṣé ẹ ti ríbi tó ń bọ̀rọ̀ lọ? Ẹ̀yin èèyàn
ṣé ẹ ti rí ibi tó ń bọ́rọ̀ lọ? Kò tiẹ̀ ní ìdí ká sọ̀rọ̀. Ọmọbìnrin yìí ó hate Queen Naomi, ó hate Queen Naomi with passion. Ṣó ti yé yín? Kò jẹ́rí, ó ti try gbogbo nǹkan tó yẹ kó ṣe, kò rí ṣe. Ó ṣògùn láti yọ ìfẹ́ Queen Naomi kúrò nínú ayé kábíyèsí, kò rí ṣe. Mariam, wọ́n ní tó bá ń léèyàn téèyàn ò bá báyàn, èèyàn máa ń padà ni. Advice tèmi ní fún ẹ, tó bá wù ẹ́ kó padà, tó bá wù ẹ́ kó má padà. Ṣùgbọ́n ọwọ́ tó o bá gbé lórí Queen Naomi, orí ara ẹ ló máa gbélé. Because obìnrin yìí ò ro ibi sí ẹ, ó ń ṣe ti ẹ ni. Tó bá jẹ́ pé Queen Naomi, tó bá yẹ pé Queen Naomi jẹ̀bi, tó jẹ́ pé Queen Naomi jẹ̀bi tí ò ń ṣe pé wá gbọ́kọ Queen Naomi, èmi gan tí mò ń sọ̀rọ̀, èmi ní sọ̀rọ̀, mi ní dá sí ọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n ìwọ ló jẹ̀bi, ìwọ ló wá gbọ́kọ lọ́kọ, ó wá gbọ́kọ lọ́kọ, ó tún wá fẹ́ lé kúrò. Kò possible tó bá níbẹ̀rù Ọlọ́run. Àwọn èèyàn tá a rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀, a máa sọ fún ẹ pé you are wrong. Èèyàn burúkú ni ẹ, Mariam. Èèyàn burúkú ni ẹ, kó lọ wábi jókòó sí kó gbẹnu ẹ sàn. Ṣó ti yẹ? O ò lè rí ìfẹ́ kábíyèsí àti Queen Naomi, ò lè rí ìbàjẹ́. Nítorí pé látọ̀run ni wọ́n ti mú ìfẹ́ yìí wá. Ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo ni, kò sí nǹkan tó lè ṣe. It's either kó jáwọ́, kó lọ gbómi lákaná. Kò sí nǹkan tó lè ṣe, Mariam. Gbogbo nǹkan tó ń sọ yẹn, ó kàn ń sọ sápò ara ẹ̀ ni. Naomi and kabiyesi, they love each other and they will remain as husband and wife forever. Kò sí nǹkan tí o lè ṣe. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí. Ẹ lọ sí comment section kẹ́ comment. So ṣe rí nǹkan tó wà nínú Mariam. Ó lágbára. Inú Mariam ó kún fún àkekèé, oyin, àwọn nǹkan olóró ló wà nù ẹ̀. Nǹkan tó ń ṣe ni pé ó fẹ́ kí kábíyèsí bá Queen Naomi jà. Kò sí any other thing. Ẹ̀yin náà ti gbọ́ nǹkan tó sọ nísìn. Ẹ ti gbọ́ nǹkan tó sọ. Tó ní tóun bá rí nǹkan tó ń lè fi raise love yẹn kúrò nínú kábíyèsí, òun á ṣe. Ó ṣògùn, ògùn ẹ̀ ń bàjẹ́, ó dẹ̀ máa bàjẹ́ sí ni. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ tún gbọ́ yẹn o. A ní ká tún wá fún yín ni o, nǹkan tá a tún gbọ́. Àlẹ́jì ni o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo àlẹ́jì wa náà ó bá ń come to reality ni. So nǹkan tí Mariam sọ nìyẹn o. Àdúrà mi fún Queen Naomi àti kábíyèsí ni pé ayé kò ní rídìí yín o. Ẹni tó bá lò máa dàrin yín rú, wọn ò ní rí ṣe o. Àdúrà mi nìyẹn o. Ẹ̀yin èèyàn wa tẹ̀ wá nílé, mi ọmọ yín náà ni o, Mashola Gist TV. Ẹ jọ̀ọ́ ẹ share, ẹ like, ẹ subscribe. God Almighty will bless you all. Thank you so much.